Alhaja Montai Elemosho'S, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún ẹ̀yin èèyàn mi wípé Bisi Ologe TV Show òun ni kẹ́ ẹ máa wò níbikíbi, YouTube, Instagram, Facebook, gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀, Bisi Ologe #1, Bisi Ologe #1 ni ẹ máa wò wọ́n.
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God